Mo kí wa níbi èyí òwú tí ẹ bá wà láti máa láǹfààní láti gbọ́ mi. Àdúrà gbogbo wa gbà o. Kí ni mo ní fún wa láàárọ̀ yìí láti kí a gbìyànjú ń pa ẹ̀? Iṣẹ́ yìí ó ń ṣiṣẹ́ aṣínà, ó dẹ̀ ń ṣiṣẹ́ ìmùlẹ̀ àwọn àgbàlagbà, ó sì ń ṣiṣẹ́ ìyọnu gbogbo ayé pátá. Kódà tí a bá lo iṣẹ́ yìí àṣírí ni, gbogbo alágbára ayé ni ó máa bẹ̀rù wa. Bẹ́ẹ̀ ni. Báwo ni iṣẹ́ náà ṣe lọ? Ẹ jẹ́ ká lọ sí ìdí igi ìyálóde funfun láàárọ̀ kùtùkùtù láti bá ẹni kankan sọ̀rọ̀. Ẹ jẹ́ ká já ọ̀mùnú ẹ̀, ọ̀mùnú ewé yẹn, oní gaga mẹ́ta. Ẹ jẹ́ ká já, ká jẹ́ ẹ̀ẹ̀kan ṣoṣo ni o, ká jẹ́ bó bá wù wá náà, a lè já gaga mẹ́ta lọ́nà mẹ́ta. Ká jẹ́ pẹ̀lú àṣẹ Ọlọ́run bí a ṣe máa ṣe ní àràárọ̀ ojoojúmọ́ nìyẹn, ojoojúmọ́ nìyẹn. Pẹ̀lú títóbi Ọlọ́run ọba, kò sí alágbára tó ń bẹ nínú ayé tí ò ní máa bẹ̀rù wa. Billahi al-azim. Iṣẹ́ yìí ò ju báyìí lọ. Àdúrà gbogbo wa gbà. Fún ẹni tó bá fẹ́ pè mí náà, nọ́mbà mi ni 07065488221. Ẹ má dẹ̀ gbàgbé náà láti kẹ́ bá wa like, kẹ́ bá wa share, kẹ́ dẹ̀ bá wa subscribe. Àdúrà gbogbo wa gbà o. Ire o.